kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko àti lẹ́yìn odi. Gbogbo ọmọ Yorùbá tó wà nílé àtoko àti lẹ́yìn odi, gbogbo yín ni mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Mo kí gbogbo ọba aládé ní ilẹ̀ Yorùbá. Kábíyèsí Adéyẹyè Ẹnìtàn Ọọ̀ni of Ifẹ̀, bàbá mo kí yín. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ikú Bàbá Yèyè, mo kí yín. Ọba Aláké of Egbaland, bàbá mo kí yín. Ọba Awùjalẹ̀ ti Jẹ̀bú, kábíyèsí bàbá mo kí yín. Ọba Lóńdó, mo kí yín. Ọba ní Àkúrẹ́, mo kí yín. Ọba Olúbàdàn, mo kí yín. Gbogbo ọba aládé pátápátá àti joyè ní ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Tẹ́ bá ṣàkíyèsí pé mo ní ọ̀rọ̀ Èkó nìkan òun ló jẹ mí lógún. Lóòótọ́ Èkó nìkan ló jẹ mí lógún, ṣùgbọ́n gbogbo awuyewuye tó wà ń ta ń sìn lórí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní Yorùbá ló kàn, ó kan èmi náà, títorí pé Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí. Ìdí èyí ni mo ṣe fẹ́ bá gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni mo ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí ọmọ kékeré tètè mi. Ẹ má bínú. Mo fẹ́ ká wo kíní dáadáa tó bá yẹ pé ọ̀rọ̀ 2023 presidency yìí pé Yorùbá ló kàn lóòótọ́. Mo fẹ́ ká wo dáadáa, mo fẹ́ ká gbé yẹ̀wò dáadáa. Ẹ má wo ọjọ́ orí mi, kẹ̀dẹ̀ má wo ọgbọ́n orí mi. Ẹ jọ̀ọ́. Tẹ́ bá rántí ní 2007, Umaru Musa Yar'Adua, he was 56 years old. Nígbà tí ó gbégbá ipò ààrẹ Nàìjíríà. Ó wọlé ní 2007, ó ṣaláìsí ní 2010. He was just 59 years old nígbà tó kú. Ó mean well fún Nàìjíríà, ṣùgbọ́n tẹ̀ kò jẹ́ kó ṣe. Ó wà lára nǹkan tí àwọn Haúsá fi ń sọ pé àwọn ò ṣe ìjọba àwọn pé. Mo á fẹ́ kẹ́ wo gbogbo ilẹ̀ Yorùbá. Kẹ́ wo gbogbo ilẹ̀ Yorùbá. Tá bá fẹ́ mú èèyàn tó máa darí wa gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá yẹ pé Yorùbá ló kàn lóòótọ́. Ẹ má jẹ́ ká mú èèyàn tí ó máa bọ́ta tó máa lọ disgrace wa wá sí ilé. Torí mo rí pé gbogbo awuyewuye tó wà ń ta ń sìn, wọ́n pariwo pé Bọ́lá Ahmed Tinubu, Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan, mi ò dẹ̀ fẹ́ kẹ́ gbàgbé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Tinubu yìí, ta ni gangan, ta ni ẹni tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́. Èmi ò ní kí Bọ́lá Ahmed Tinubu kó má gbégbàbò as ààrẹ o, mi ò ní kó má aspire fún presidency, torí pé gbogbo ọ̀nà tí ẹ̀dá fi ní ẹ̀tọ́ sí nǹkan ní Nàìjíríà ní Bọ́lá Tinubu ní, gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Tí tèmi ní pé kò kí ń ṣe ọmọ Èkó, kò dẹ̀ lè darí wa lÉkòó, ṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ láti gbégbàbò fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá máa ṣe dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wo èjì Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹ̀yin ọba Yorùbá àti ẹ̀yin ọmọ Yorùbá ni o. Àwọn èèyàn sọ pé discrepancy wà lórí èjì ẹ̀. Tẹ́ ẹ bá mọ̀, èmi mọ̀ lóòótọ́ pé Bọ́lá Ahmed ò kì í ṣe èjì tó pé rẹ̀. Gbogbo ẹni tó bá mọ̀ Sadguru Maraji ní Ìbàdàn, kó lọ bèrè lọ́wọ́ Sadguru Maraji. Òun àti Bọ́lá Tinubu jọ ṣe kékeré ni. Ọ̀rẹ́ làwọn méjèèjì, wọ́n jọ ṣe kékeré, age mate ni wọ́n. Ẹ lọ bèrè lọ́wọ́ Sadguru Maraji, á sọ irú èèyàn tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́, á sọ fún yín. Orúkọ tí Bọ́lá Ahmed sọ pé òun jẹ́ kọ́ ló ń jẹ́. So ìdí èyí, tí ó bá fẹ́ darí wa ní Nàìjíríà, ẹ kọ́kọ́ wo nǹkan kan mọ́ ní ara. Irú nǹkan tó ṣe
Musa Yar'Adua nìyẹn. Musa Yar'Adua ò tó Bọ́lá Tinubu ṣùgbọ́n ẹ ò tó sí ní sàkání ẹ̀. Mi ò fi kú yọ Musa Yar'Adua, mi ò dẹ̀ gbèrò ikú sí Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Tinubu kò gbádùn. Ó ti dàgbà. Èjì tó ń pèrè ẹ̀kọ́ ló jẹ́. Dementia ń worry Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu ò mọ nǹkan tó ń sọ mọ́. Ẹ wo ohun tó ń sọ níbí. Recruit 50 million youths into the army and the take away from their recruitment cells. What they will eat? Cassava, àgbàdo, corn in the morning, yam in the afternoon. It's growing here. You create demand and consumption. Àwọn tó ń pàtẹ́wọ́ yẹn wọn ò tí ì mọ ohun tó fẹ́ sọ lọ́ṣẹ́ ń pàtẹ́wọ́. Bọ́lá Ahmed Tinubu ti dàgbà, dementia ló ń wọ́ọ̀rì ẹ̀. Kí wọ́n mú 50 million people, kí wọ́n fún wọn ní security job. Kò sí anywhere in the world tí wọ́n ti mú 1/3 of the population láti fi ṣe security. Anywhere in the world mo fẹ́ kọ́ lọ wò, kò síbi tó ti mú 1/3 of their population láti fi ṣe security. Wọ́n wá ní kí ló máa jẹ, ó ní iṣu, àgbàdo, gbogbo ẹ̀. Consumption and production. Ẹni tẹ́ fẹ́ fi jẹ president nìyẹn o. Òun náà ló ń ṣubú ní Arewa House o. Òun ló tún ṣì sọ níbí tó jẹ́ pé ó pause fún bí 13 seconds. Òun náà ló tún ṣì ìyàwó Ọ̀ṣínbàjò, ó ń gbé fúnra wọn. Ó ń pe ìyàwó Ọ̀ṣínbàjò ní first lady as ìyàwó Buhari. Ó ti mọ Ọ̀ṣínbàjò more than 20 years ago. Ló ti mọ Ọ̀ṣínbàjò. Ó wá jẹ́ pé ní 2021 ó ń ṣe orúkọ Aisha Buhari àti ìyàwó Ọ̀ṣínbàjò, ó ń ṣe orúkọ gbé fúnra wọn. Bàbá ti dàgbà. Dementia ń worry Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo bó ṣe ń ṣì sọ, àgbàlagbà old age ló ń worry Bọ́lá Ahmed Tinubu. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa lọ dàbí ọ̀rọ̀ Musa Yar'Adua tí kò pẹ́ lórí àléfà. Ṣó wá dá ká gbérò èèyàn bẹ́ẹ̀ yẹn sí orí àléfà tó yẹ pé a máa dákú, a máa dájí. Gbogbo alárí nǹkan tí ìjọba Buhari ń ṣe fún wa ń sìn. Tó yẹ pé bàbá Buhari ojoojúmọ́ ló fi ń lọ hospital nílùú òyìnbó. Ẹ má jẹ́ kí agbérò èèyàn bẹ́ẹ̀ yẹn wá ká má bàa regret ẹ̀. Ìyẹn kíní. Ẹlẹ́kejì ni pé ẹ má jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kó lọ disgrace wa. Torí ìgbà tó kọ́kọ́ dé, tẹ́ bá rántí ìjà òun àti Gani Fáwẹ́hìnmí, kọ́lọ̀ ń fọ̀run kẹ́ bàbá. Wọ́n ń béèrè pé kí ni certificate ẹ̀. Kó certificate ẹ̀ jáde, gbogbo qualification ẹ̀ kò rí kọ́kọ́ kó jáde. Nígbà yẹn ló lọ ń fi àwọn ọmọ ọ̀ta, àwọn eruku, ó fi ń dẹ́rù ba bàbá Gani Fáwẹ́hìnmí gbà yẹn. Tí wọ́n lọ ń dẹ́rù ba bàbá yẹn, wọ́n ń fọ́ mọ́tò wọn, wọ́n pàdé wọn ní court. Kó tó di pé bàbá yẹn gba protection àwọn Oòduà. Ẹ má yẹ kí Bọ́lá Ahmed Tinubu kó lọ disgrace wa because justice ma prevail. Tí INEC bá fún wọn ní go ahead, tó bá ní kó certificate ẹ̀ jáde, tí ò bá rí kó jáde ńkọ́. Ṣé mọ̀ kó ti disgrace wa nìyẹn? Kò kí ń ṣàrẹ̀ ló disgrace, gbogbo Yorùbá ló disgrace. Òun kan náà ló lóun lọ sí St. John's Arọ́lọ́yà. Wọ́n ò rí orúkọ ẹ̀ níbẹ̀. Ó lóun lọ sí Government College Ìbàdàn. Wọ́n ò rí orúkọ ẹ̀ níbẹ̀. Àwọn yẹn tiẹ̀ ti fẹ́ ṣe kíní fún party fún kó tó rí pé kò sí orúkọ ẹ̀ ńbẹ̀. Ṣé mọ̀ pé disgrace nìyẹn? Òun kan náà ló lóun lọ sí Chicago University. Kò sí ohun tó ń jẹ́ Chicago University. Wọ́n ò rí orúkọ ẹ̀ níbẹ̀. So kókò má lọ disgrace wa. Gbogbo ẹ̀yin ọba aládé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ rò dáadáa ni o. Torí tí ẹ̀yin ò bá kọ̀ nísìn, tí INEC bá fún wọn ní go ahead, kò lè rí certificate kankan kó jáde o, torí kò ní. Tó bá yẹ pé WAEC ẹ̀ ló mú jáde, á gbà bẹ́ẹ̀. Tó bá yẹ pé primary 6 ẹ̀ ló mú jáde, á gbà bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n certificate wo ló fẹ́ kó jáde fún INEC?
kò ń ṣe àwa nìkan ló máa dójú tì, gbogbo entire Yorùbá ló máa dójú tì. Pa Ajásin Yorùbá ni wọ́n o, Justice Fatai Williams Yorùbá ni wọ́n o, Fálànà Yorùbá ni wọ́n o, Gani Fáyẹ̀mí Yorùbá ni wọ́n o, Pa Ayọ̀ Adébánjọ Yorùbá ni wọ́n o, Bọ́lá Ìgè Yorùbá ni wọ́n o, Fẹlá Kútì Yorùbá ni wọ́n o. Gbogbo wọn lọ kàwé lọ sí school, wọ́n mọ àwọn tí wọ́n jọ lọ sí school, wọ́n mọ àwọn tọ́jọ wà ní class. Bọ́lá Tinubu ò lè dárúkọ èèyàn ẹyọ kan tọ́jọ wà ní class láti primary school títí di university ẹ̀. Ìdí èyí mo fẹ́ kẹ́ rò dáadáa ẹ̀yin Yorùbá, kí Bọ́lá Ahmed Tinubu kó má lọ disgrace wa, torí tá a bá kọ́ nísìn INEC máa kọ́ o, wọ́n á béèrè certificate ẹ̀, wọ́n máa béèrè qualification ẹ̀, kò sí o kò dẹ̀ ní, èmi sọ fún yín o, ire o.